Hallelujah, hallelujah. Mo kí ó gba àwọn ọmọ lára àlàyé ní àṣálẹ́ yìí lórúkọ Jésù yóò dára fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run Musa mú tọ̀ wá ní àṣálẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ṣe ní kí n sọ fún àwọn èèyàn wọ́n wá pé ó ń sọ fún wa mú lọ nínú ìwé mímọ́ Ọlọ́run àlàyé ní ẹsẹ̀ nínú ìwé tí Paul apostle kọ sáwọn ará Róòmù, that is book of Romans chapter 8 verse 35. Ó sọ báyìí fún wa pé ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí òwò, tàbí ewu, tàbí idà. Bíbélì ń jẹ́ kó yé wa pé ní àkókò yìí kí ni àwa ọmọ Kristẹni ń ṣe, kí ló lè yà wá? Bíbélì sọ ṣáájú kí ló yà wá. Ó ní kí ló lè yà wá kó nínú ṣé ìpọ́njú tí àwọn èèyàn ńlá kọjá láyé tá a wà ní àkókò tí a wà yìí ni lórílẹ̀-èdè àgbáyé bíi tí pápá yọ ní Nàìjíríà. Ṣé nínú èèyàn tí a wà yìí náà ni ṣé òun ló fẹ́ jẹ́ kó padà lọ́dọ̀ Kristi? Eléyìí tó ṣẹlẹ̀ jù báyìí ló ṣẹlẹ̀ nínú Bíbélì sí àwọn ọmọ Ísírẹ́lì. Má ṣe padà lọ́dọ̀ Ọlọ́run, má ro tinúbí ní àwọn ènìyàn rẹ ni, ẹni tó fọkàntán tó dá ọ ni, tàbí àwọn tó rí tó gbẹ́kẹ̀lé àbáwọn tó rí pé wọ́n rí ọ, wọ́n ní ṣé ìwọ nìkan la dáyé fún ni, ṣé ìwọ nìkan ló yẹ kó máa ṣe léyìí ni. Ṣùgbọ́n ó ní kó má wò ó. Bíbélì sọ fún wa pé kí ṣé ó lè yà ọ́ pé ìjẹ́ àwọn nǹkan wọ̀nyí lè yà ọ́ kó nínú ìfẹ́ Kristi. Ṣé ibi tí oúnjẹ tó rí jẹ déédéé ni, ṣé ó fẹ́ yà ọ́ kó nínú ìfẹ́ Kristi ni? Tàbí aṣọ tí ò rí wọ̀ déédéé, tàbí ohun tó wọ́n níta, tàbí bó ṣe ń lọ yìí ló fẹ́ yà ọ́ kó nínú Kristi. Ṣùgbọ́n ẹsẹ̀ Bíbélì ń sọ fún wa pé ó ní kí ni òun náà? Ṣé idà ni, ṣé ìjà ni, ṣé ewu ni, ewu olórí àwọn ohun mélòó kan ni wọ́n dojúkọ tí o lè rò pé ó lè yà ọ́ kó nínú ìfẹ́ Kristi? Ẹ̀yin ará mi ní Olúwa, ẹ má jẹ́ kí ohunkóhun kó lè tì wá tàbí yà ọ́ kó nínú ìfẹ́ Kristi. Lórúkọ Jésù yóò dára fún wa. Ṣùgbọ́n Bíbélì ó ń tẹ̀síwájú. Mo ń lọ sí ẹsẹ̀ kejìdínlógójì, Rome 8 chapter 38 yẹn náà ló wá dá wa lóhùn ìbéèrè tí ẹsẹ̀ Bíbélì ń béèrè lọ́wọ́ ni pé ó ní nítorí ó dá mi lójú. Ohun tó dá mi lójú ni pé ní èmi fúnra ara mi tí mo sì fẹ́ kó dá ìwọ náà lójú pé kò yẹ kí àwọn kan wọn ní tí a kà sí lókè ní 35 yẹn kó lè yà ọ́ kó nínú ìfẹ́ Kristi. Ohun ń dá wa lóhùn níbo ní tó ń dá mi lójú ni pé ó ní kì í ṣe ikú. Ṣé ta ló lè halẹ̀ ikú mọ́? Ikú wo náà sọ pé wòlíì wà bí ìránṣẹ́ Ọlọ́run ló ń sọ fún ọ pé ikú ń bọ̀ tó wá ń bẹ̀rù tàbí tó ń sá? Ìránṣẹ́ Ọlọ́run ló sọ fún ọ pé tí o torí ìránṣẹ́ Ọlọ́run kan àbí ẹnìkan tó halẹ̀ mọ́ àbí tó bá ọ sọ̀rọ̀ tàbí tí o rí ìwà tó bá kálọ̀ pé kò yẹ ká jáde nínú position báyìí, kò yẹ dáàdì bàbá ìránṣẹ́ Ọlọ́run kó lè kárí ní irú ààyè tó wà yìí tàbí ohun tó ń ṣẹlẹ̀ yìí òun kó lè káká mọ́ bẹ́ẹ̀. Tẹ́ wọ́n sọ pé ní kò sí ìránṣẹ́ Ọlọ́run sì wà, Ọlọ́run sì wà lókè síbẹ̀. Ẹ wò ó, àmì ìdánilójú kan fẹ́ kó yẹ ọ lónìí pé iṣẹ́ Ọlọ́run ò lè bàjẹ́ àfẹni tí yóò bá ti ayé rẹ̀ gẹ́gẹ́. Lórúkọ Jésù ayé mi àti ẹ̀yin ò lè bàjẹ́. Ẹ má jẹ́ ká yà kúrò nínú ìfẹ́ Kristi, nítorí pé Ọlọ́run fẹ́ràn ayé tó bẹ̀ gẹ́ ó fẹ́ ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ pé kó lè yè kó sì ní ìyà nípẹ̀kun. Òun ni Jésù sọ fún wa. Ṣùgbọ́n lẹ́sẹ̀ 38 sọ fún wa pé ó ní nítorí ó dá mi lójú kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun gíga nísinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù Olúwa wa. Àwọn kan wọ̀nyí ó ní ẹ má jẹ́ bá ṣe kà á tó yìí ó yẹ kó yé wa pé kì í ṣe ikú tàbí ìyè tàbí ẹ̀dá kan tàbí áńgẹ́lì kan ni kó gbà láyé láti kó yà ọ́ nínú ìfẹ́ Kristi. Ẹ̀rín wá sí lè sọ pé àṣẹ ibi tó dé pé dáàdì wọn ní ṣọ́ọ̀ṣì àbí wòlíì àbí pásítọ̀ wọn ṣe òun lọ sí ilé ìjọsìn mọ́, òun ò sin Ọlọ́run mọ́. Ìfẹ́ Jésù ni kì í ṣe pásítọ̀. Ìfẹ́ Jésù ni mo fẹ́ kó wò ó pé ẹnìkan ò lè yà ọ́ láti má sin Ọlọ́run mọ́, ẹnìkan ò lè halẹ̀ mọ́ pé kó má sin Ọlọ́run mọ́. Ṣé àdúrà ìfẹ́ Kristi náà òun nìkan ni yóò gbà ọ́, òun nìkan ló lè gbà ọ́, òun nìkan ló lè dì ọ́ mú. Ará mi ní Olúwa, ìfẹ́ Kristi ó mà lérè, ó mà ń dára. Tó bá ń jọ láàrẹ̀ inú rẹ̀ yóò dùn, ó rí i pé Jésù náà ni Olúwa. Má jẹ́ pé ohunkóhun kó yà ọ́, ìwà ènìyàn má jẹ́ ó yà ọ́, ìwà ẹ̀dá má jẹ́ ó yà ọ́, àìríjẹ má jẹ́ ó yà ọ́ kó nínú ìfẹ́ Kristi, àìrí má jẹ́ ó yà ọ́ kó nínú ìfẹ́ Kristi. Ọkọ ló wà ní kò tí ì tètè bọ́ sí, má jẹ́ ó yà ọ́ kó nínú Kristi. Òun ka ọjọ́ pé òun ti lo ọdún báwo lóṣù báyìí nínú ilé ìjọsìn kan, ọkọ ò tí bọ́ sí owó òsì àbí kíní kan ò bọ́ sí àbí ogun ò tí ì ṣẹ́. Má lérò bẹ́ẹ̀, má jẹ́ kó yà ọ́ kó nínú ìfẹ́ Kristi. O rántí pé ó ṣeé ṣe pé ohun tí Ọlọ́run bá ń palẹ̀ mọ́ lọ́wọ́
kó tó di pé kàn án àti pé àkókò rẹ lè má ti tó tó pé ìgbàlẹ́ ló kù. Má jẹ́ kí ìyàn tàbí Sátánì kó yà ọ́ kó nífẹ̀ẹ́ Kristi. Lórúkọ Jésù Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ẹ jẹ́ gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí máa gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ tó pé ìwọ ni Ọlọ́run wa. Àṣẹ ọlọ́ba o, mo ní pé o sọ pé o ṣe, mo dá gbogbo ọ̀sẹ̀ pàṣọdọ̀ rẹ wípé láti ìgbà àwọn bàbá ni wa, o wà pẹ̀lú wa, o ò fi wá sílẹ̀ bí ó ti lè pín ìyàn àti ìdààmú pọ̀ tó orílẹ̀-èdè yìí. O síbẹ̀ o jẹ́ kó borí ẹ̀mí wa, ọ̀pọ̀ ti kú ṣùgbọ́n síbẹ̀ o fẹ́ mi àti àwọn tí ń gbọ́ mi àtàwọn tó wò mí lórí ọ̀fẹ́ láti jẹ́ kí a wà láyé lọ́rùn gbọ́ ọpẹ́ wa. Àbá mo wá bẹ̀ ọ́, mo wá bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ fún àwọn ènìyàn wọ̀nyí tí ń gbọ́ mi tí ń wò mí pé oore ọ̀fẹ́ tá a fi dún nínú rẹ, nínú ìfẹ́ Kristi yìí, nínú ìfẹ́ tí Ọlọ́run sí wa, tí a ní fi yẹsẹ̀, tí Ọlọ́run fi ní kábàámọ̀ lórí ìmọ̀ àtẹ̀yìn. Lórúkọ Jésù oore ọ̀fẹ́ náà kọ́nà kó yóò dá ẹ̀ fún wa. Oore ọ̀fẹ́ Ọlọ́run kó tó fún ìmọ̀ àtẹ̀yìn. Lórúkọ Jésù a ò ní táwọ́ náà, a ò ní táwọ́ lọ bó ti wù kí ó le tó. Ọlọ́run a máa bọ̀ wá, á pèsè fún wa. Ọ̀rọ̀ rẹ̀ mo ṣàdúró lé tó ní pé àwọn ọmọ kìnìún á máa ṣe aláìní, ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn àtàgbàgbọ́ náà Olúwa ní àkí ó ṣàlẹ́nu tó dára. Lórúkọ Jésù bó ti wù kí ó rí, bó ti wù kí ó rí, Ọlọ́run fúnra rẹ̀ òun yóò máa bọ̀ wá lójoojúmọ́, yóò máa gbàdúrà rẹ̀. Tó bá ti ń jáde Ọlọ́run kó bá ọ jáde, bó bá ṣe ń wọlé Ọlọ́run kó bá ọ wọlé, tó bá wà ní àṣálẹ́ tó fẹ́ lọ sùn ààbò Ọlọ́run kó dájú lórí rẹ̀ àtọmọ àtaya. Ó lẹ́rọ lẹ́mìí òní jà ọ́, bẹ́ẹ̀ ló ṣe máa rí, ojú òní tì ọ́. Ọlọ́run tí ń bọ̀ àṣírí ẹ̀dá gbogbo kó bọ̀ àṣírí rẹ̀. Ọlọ́run tó ń fi àánú gba ilẹ̀, tí ilẹ̀ fi nú àánú àti àṣírí kan tẹ́ pé tó mú oúnjẹ jáde fún àwa ò jẹun. Lórúkọ Jésù irú àánú Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Èrè rẹ iṣẹ́ rẹ yóò pé ọ. O ò ní táwọ́ náà, o ò ní wọnú àìsàn, o ò ní wọnú gbèsè. Gbogbo gbèsè tó wù kí ó jẹ lórúkọ Jésù Ọlọ́run kó bá ọ san. Gbogbo ẹnikẹ́ni tó bá náwó ibi sí ọkọ̀ fúnra rẹ̀ gbé, ẹnikẹ́ni tó ní pé aláìsàn nínú ayé rẹ̀ pé kò sí nǹkan tó lè dá ṣe, Ọlọ́run fúnra rẹ̀ tó ní gbogbo ilẹ̀kùn ẹ̀sìn Ọlọ́run aṣílẹ̀kùn mọ́ràn fún ọ. Ọ̀nà ọ̀run yóò là fún ọ, ojú yóò tẹ àwọn ọ̀tá rẹ̀, ẹlẹ́gàn rẹ̀ wọ́n dààmú. Àwọn tó bá dìde sí ọ fún ìjà lórúkọ Jésù Ọlọ́run yóò bá wọn jà. Àwọn tó bá dìde gbogbo ibi sí ọ lórúkọ Jésù ibi yóò bá wọn. Ṣùgbọ́n àwọn tó bá súre fún ibi rere ni yóò máa jẹ tiwọn. Bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí padà. Ẹ̀mí àwọn wòlíì balẹ̀ Ọlọ́run ìgbàanì kó fẹ̀sí sàdúrà wa. Bẹ́ẹ̀ ni yóò rí, kó sùn láyọ̀, kó jí láyọ̀. Ní gbogbo ẹ̀rọ tí ń jáde èrè ọ̀nà kó máa bá ọ jáde, kó ṣọ̀nà ní rere. Ògo forúkọ mọ́ rẹ̀. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀yin ará mi ní Olúwa, ẹ bá like page yìí, ẹ bá like fídíò yìí, ẹ share ẹ̀, o share ẹ̀, o share ẹ̀, àdúrà rẹ̀ á gbà. O like page yìí, o like ẹ̀, àdúrà rẹ̀ á gbà. A ó jọ yin Ọlọ́run lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.